Ayérayé Ọlọ́run ìyanu, ìjìnlẹ̀ fún ọmọ mèrè àpèjúwà ọ̀dọ̀ Ọlọ́run ẹ̀rí, ọba tó bá jayé mọ́ jàyà ló lo gbanigbani tá a sáyá, adúpẹ́ ayìn lógo agbéga àṣẹlọ́ba àwọn ọba olúwa àwọn olúwa. Olúwa kó gbọ́ ọpẹ́ wa, ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù, agbára gíga Jésù, agbára ńlá ti Jésù, Ọlọ́run má jẹ̀mú adúpẹ́ láti jẹ́ wákàtí ọ̀wọ̀ yìí. Ó jẹ́ kí ilẹ̀ kó ti ga jù wá lọ, ó jẹ́ kí àlá ibi ìran bí kò ṣẹlẹ̀ wa lórí, àlọ́ ó jẹ́ kí èṣù ọ̀tá ó jẹ́ kó rí fún wọn bí wọ́n ṣe fẹ́ nínú ayé wa. Ọlọ́run má jẹ̀mú ayìn agbéga, bàbá gbọ́ ọpẹ́ wa, ọba àwọn ọba gba ẹ̀yìn wa. Ọlọ́run má jẹ̀mú àtúndé ní ọ̀sán yìí ní orúkọ Jésù, ó yá bá wa pé gbogbo etí tí ó gbọ́ ẹnu tí ó sọ ní orúkọ Jésù, ó yá rò ní agbára. Ọlọ́run má jẹ̀mú, ó yá kó máa bá wa lọ. Gbogbo ẹ̀bẹ̀ àdúrà wa níwájú rẹ lónìí ní orúkọ Jésù, ó yá jẹ́ ó jẹ́ ìtẹ́wọ́gbà. Àdúrà ní orúkọ Jésù má jẹ́ ó di ìtanù. Ọlọ́run tẹ́wọ́ gbà á, kó o ti fún wa ní àṣẹ àdúrà náà. A ó yìn ọ́, a ó gbé ọ ga. Jésù Kristi Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Hallelujah, hosanna, ìyè, ògo fún atóbi jù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti jẹ́ di wákàtí ọ̀wọ̀ yìí. Ọba tó dè mí àti ẹ̀yin sí, gbogbo ojú ọkàn tó ń wò mí mò ń rí ọwọ́ yín ní orúkọ Jésù. Ẹ ò ní gbèrè tìjú. Rọ̀dọ̀ ọjọ́ sọ pé ní orúkọ Jésù mọ́lẹ̀ ò ní gbèrè tìjú. Ohun tó yẹ yín ayé yín ní orúkọ Jésù Olúwa yóò fi fún yín, ògo yín yóò sì tàn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti jẹ́ di wákàtí ọ̀wọ̀ yìí. Ọba tó dá wa sí, ọba tó fún wa ní ìmọ́lẹ̀ rẹ̀ rí, a yìn ín lógo, a ṣe lọ́ba àwọn ọba, olúwa àwọn olúwa, a gbéga gidigidi. Ohun Olúwa náà rèé. Ìwòye jẹjẹ là ń dágbére pé ní ìjọ́ mẹ́jọ ata ni Ọlọ́run alààyè yóò sì fún wa jẹ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà. Ohun Olúwa pẹ̀lú agbára àdúrà. Ohun Olúwa èyí tó máa wá ní ìjọ́ mẹ́jọ mẹ́jọ láti iléeṣẹ́ ìpínlẹ̀ rédíò èyí tó wà ní UK. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìránṣẹ́ tó ń lò fún iléeṣẹ́ yìí ní orúkọ Jésù. À ń gbàdúrà fún iléeṣẹ́ náà pé kò ní di títì pa, ó lé ara olè mí ò ní jà wọ́n, inú ò ní jó iléeṣẹ́ yẹn. Ọlọ́run májẹ̀mú tí fún yàn lókun àti apá tí yàn fi lè ṣe débi èrè tí sì fi gbèrè ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ìránṣẹ́ tọ́lọ́run gbé kalẹ̀ náà ní orúkọ Jésù Olúwa yóò dé iṣẹ́ rẹ̀ ládé. Gbogbo ọkàn tó ràn wá lọ fún ètò yìí náà ní orúkọ Jésù, ohun tó yẹ yín ayé yín ní orúkọ Jésù, ọ̀tọ̀ ò ní fi pọ́n yín lójú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ohun Olúwa àti agbára àdúrà yóò máa wá láti the Kérúbù Seraphim Church, ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní orúkọ Jésù. Olúwa yóò fàánú gbà wá, ọba májẹ̀mú yóò fi àánú gbà wá. Orúkọ tèmi náà ni Eriabanise JP. Ní orúkọ Jésù a ò ní gbèrè tìjú. Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú. Mo ní tí a bá ní ẹ̀bẹ̀ àdúrà kan tàbí a bá ní ohun kankan tí a fẹ́ bá ìyá àdúrà yìí náà sọ, a lè pè mí sórí tẹlifóònù nọ́mbà mi 08098093081. lẹ́ẹ̀kan sí 08098093081. lórúkọ Jésù a ò ní gbèrè ìtìjú. Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú dópin. Níjọ́ ọ̀kẹ́ ní orúkọ Jésù omi òmòrí kò ní fọ̀ sí wa. Ohun Ọlọ́run òun là kọ́kọ́ máa ń ṣe lórí ètò yìí. Kí ni ohun Ọlọ́run sí àwọn ènìyàn
tí Ọlọ́run gbọ́ tiwọn ní ìpẹ̀yìndà tí wọ́n ti di ológo. Lẹ́yìn náà ni a wá lọ nínú agbára àdúrà lẹ́yìn ohùn Ọlọ́run. Ohùn Ọlọ́run tí a fẹ́ mú wá ní ọ̀sán yìí, ohùn Ọlọ́run tí a fẹ́ mú wá ní ọ̀sán yìí, ó wà nínú Bíbélì wa. Tí a bá lọ wo ìwé orin, ìwé àwọn ọba kejì, 2 King, tí a bá lọ wò láti ẹsẹ̀ 5 láti 1 to 19 rẹ̀, ìwé àwọn ọba láti fẹ́ sọ̀rọ̀ ní ọ̀sán yìí. Lórúkọ Jésù a ò ní gba èrè tìjú. Ọlọ́run májẹ̀mú ni yóò dì wá mú. Ọ̀rọ̀ Námánì ni mo fẹ́ sọ ní ọ̀sán yìí. Námánì jẹ́ olórí ogun Síríà. Ó jẹ́ ẹni tó ní agbára. Ó jẹ́ akíkanjú ènìyàn. Námánì kò sí ogun tó ń lọ tí kì í ṣẹ́gun. Ó máa ń ṣẹ́gun fún àwọn ará ìlú ẹ̀. Olórí ogun Síríà ni. Ṣùgbọ́n kan ń bẹ nínú ayé rẹ̀ tí gbogbo ayé mọ̀ mọ́, èyí tí gbogbo ènìyàn mọ̀ mọ́, tó jẹ́ pé pátápátá nínú ayé rẹ̀ gbogbo ènìyàn mọ̀ pé ògbólógbòó adẹ́tẹ̀ ni. Adẹ́tẹ̀ pọ́nbélé ni. Ṣùgbọ́n bó ti jẹ́ adẹ́tẹ̀ tó, ṣe mọ̀ pé bẹ́ẹ̀ náà lọ́lọ́run máa ń fún ní ìṣẹ́gun. Ọlọ́run kì í wò pé ipò ni èèyàn wà, tàbí èèyàn ò ní nǹkan kan, tàbí èèyàn wá láti ilé ẹni tí ò ní nǹkan kan, tàbí èèyàn wá láti ìdílé kan tó jẹ́ pé wọn ò ní ọrọ̀. Tí Ọlọ́run bá fẹ́ fún ènìyàn lọ́rọ̀, kì í wo ti ìdílé, kì í wo ti ìran, kì í wo ti ènìyàn. Yídìídì fúnyàn ní ọrọ̀ rẹ̀ ni. Nípasẹ̀ agbára ìṣẹ́gun tí Námánì máa ń ṣe yìí, ó di olówó, di ọlọ́rọ̀. Ó di ọlọ́rọ̀ ńlá tí gbogbo ènìyàn mọ̀ pé yes, ọlọ́rọ̀ ni. Ṣùgbọ́n èyí tó wá ń bẹ nínú ayé rẹ̀ ńkọ́? Adẹ́tẹ̀ rẹ̀, ẹ̀tẹ̀ tí máa funfun pátápátá ilẹ̀ ti ara rẹ̀. Tó yẹ pé kò sẹ́ni tí ò rí báyìí tí ò ní mọ̀ pé adẹ́tẹ̀ nìyí. Kì í ṣe ènìyàn tó jẹ́ pé kò ní ìka nìkan ni adẹ́tẹ̀. Ẹlòmíràn wà tó jẹ́ pé ìrìn àjò àti ìwò ayé rẹ̀ gan adẹ́tẹ̀ ni. Nítorí pé kíni, kò ní èso kankan ní ara. Ṣùgbọ́n Ọlọ́run mọ̀ọ́mọ̀ fún ìránṣẹ́ ní èso ìṣẹ́gun. Kò sí ogun tí wọ́n dojú rẹ̀ kọ pé kó lọ ṣẹ́, yóò ṣẹ́gun, yóò sì kó àwọn, yóò kẹrù bọ̀. Ṣùgbọ́n ńkọ́, adẹ́tẹ̀ pátápátá ni. Ẹ gbọ́ mi, ó lọ ja ogun. Ìlú tó ti lọ jagun, ìlú tó jẹ́ pé àwọn ò lérò pé bóyá ó tiẹ̀ lè ní ìṣẹ́gun níbẹ̀ ni. Àbájọ, ọmọ kékeré, ọmọ ọ̀dọ̀, èyí tó ṣe kíni, tó kó lẹ́rú láti Ísírẹ́lì wá. Òun ló dìídì sọ fún pé màmá, ẹ bá sì sọ fún ọ̀gá mi o pé ọmọ kékeré, ọmọ ọ̀dọ̀ lọ́lọ́run lò fún. Pé tó bá lè lọ wẹ̀, ẹ jẹ́ kí wọ́n lọ wẹ̀ nínú odò. Òun wò pé odò èwo, odò tó rùn ní, odò tó rùn tó ní ẹ̀gbin pátápátá. Ṣùgbọ́n ibẹ̀ náà ni ó ti rí ìwòsàn rẹ̀. Kò fàkàsì, torí pé kíni, ó wò pé òun ọlọ́lá. Bí àwọn mìíràn náà ṣe ń ṣègbéraga nínú ọlá wọn. Bí àwọn mìíràn ṣe ń wò pé èmi lèmi àlọ́ba lágbájá. Èmi lèmi ó lọ sí ibi báyìí lájẹ́ pé ibẹ̀ ni wọ́n ti rí ìwòsàn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ó ti ṣe kíni, ó ti fojú rénà tó lè fògo wọnú ayé rẹ̀. Ṣùgbọ́n wòlíì kan bẹ ní ìlú Ísírẹ́lì, èyí tó jẹ́ pé kíni, ó lè ṣe àwòtán àìsàn rẹ̀, èyí tí ṣe wòlíì Èlíṣà. Ọmọ kékeré ni ẹ jẹ́ kí wọ́n lọ sí ìlú wa torí pé kíni, wòlíì kan bẹ ní ibẹ̀. Ẹ jẹ́ mọ̀ pé nípa ìgbéraga àti nírúurú ọkàn rẹ̀ àti pé òun lòún wà ní ipò báyìí. Ó rò pé wòlíì ni yóò sọ̀kalẹ̀ ni. Wòlíì ti rí, ó ti rí èròǹgbà ọkàn rẹ̀. Ó ti rí pé gbogbo ohun tó kó lọ́wọ́, gbogbo ohun tó ń kó bọ̀, ó ti rí pé ó ń bọ̀ pẹ̀lú ọlá ńlá rẹ̀ ni. Ẹ̀ pé wòlíì níyì ní àyè rẹ̀. Àfi àwọn ìránṣẹ́ mìíràn tí wọ́n fi ògo ara wọn àti ìpè wọn tí wọ́n fi ń wọ́lẹ̀ nísinsìnyí. Wòlíì ò jáde sí i. Ó rán ọmọ ni ó rán sí pé ó yá lọ sọ fún wípé kó lọ wẹ̀ nínú odò ní ìgbà 7. Òun rò pé wòlíì yóò sọ̀kalẹ̀
yóò ṣe kíni yóò fọwọ́ pa lára tàbí yóò gbàdúrà fún. Ọlọ́run ti ṣàṣẹ pé odò ó ṣàṣẹ pé iṣẹ́ sínú odò nì wípé lọ sọ pé kó lọ wẹ̀ ní odò dáadáa nì nítorí pé kíni ibẹ̀ ni yóò ti rí ìwòsàn rẹ̀. Oníṣẹ́ kò ní sọ̀kalẹ̀ sóhun ni nípa ìgbéraga ọkàn rẹ̀. Oníṣẹ́ kò ní sọ̀kalẹ̀ ní ṣé òun ó lè lọ wẹ̀ nínú odò tó wì. Àìmọye odò tó dára tó wà ní ìlú àwọn ó dákọ̀ oríṣi odò bíi 3 wípé tó wà ní odò tó wà ní ìlú káàkiri kò ní kó lọ wẹ̀ níbẹ̀ òun ọlọ́lá òun onípò lòun wà lọ wẹ̀ nínú odò omi tó máa ń rùn ni. Ọmọdé bẹ́ẹ̀ ọmọ ọ̀dọ́bìnrin kékeré yìí ó ní ọ̀gá ẹ̀ bá ṣe bí wòlíì ṣe wí ó ní ẹ ṣe bí wòlíì ṣe sọ gẹ́lẹ́ ẹ jẹ́ ká lọ ṣe náà. Tí a bá wo ìwé Second King ìwé àwọn ọba kejì yẹn 5 rẹ̀ káwo láti 1 to 19 rẹ̀ láti ìkíní dé ìkọkàndínlógún ó bẹ̀rẹ̀ sí í sọ fún wípé àní ẹgbọ́n tí wòlíì ẹ ṣeun tí wòlíì sọ ẹ tètè ṣeun tó wí yìí gangan ná ẹ ó rí wípé ẹ ó ní ìwòsàn. Ó ti kọ́kọ́ bínú lọ ó tún bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ ọlọ́dà náà nìṣó. Ó wẹ̀ ní ìgbà kínní ó wẹ̀ ní ìgbà kejì ó wẹ̀ ní ìgbà kẹta ó máa ń wẹ̀ ìwẹ̀ yìí ó mọ̀ rí pé kò ṣe. Ṣùgbọ́n gbà tí ẹ wẹ̀ ní ìgbà keje bàbá màmá mi tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ tí ara rẹ̀ tán pátápátá ara rẹ̀ wá tuntun bí ọmọ tuntun jòjòló. Ó wu ara rẹ̀ pé òun náà lòun rí báyìí. Ká lọ wo ìwé àwọn ọba yẹn ìwé àwọn ọba orí 5 ẹsẹ̀ kìíní dé ìkọkàndínlógún rẹ̀ 1 to 19 5 1 to 19 Second King ìwé àwọn ọba kejì ẹ ó rí kà níbẹ̀ dáadáa. Ṣùgbọ́n ó wò ó pé ìyẹn ní pé wòlíì nígbà tó tiẹ̀ kọ́kọ́ kọ ìwé ọba ìlú tiẹ̀ kọ ìwé sí ọba Ísírẹ́lì pé wọ́n ní wòlíì kan bẹ ṣé ọba Ísírẹ́lì tiẹ̀ rò pé tó wòlíì yìí ń wá mi níjà ṣé kí ṣe pé ń wá mi níjà nìyí torí ìwé tó kọ ṣé ṣe pé ó fẹ́ bá mi jà nìyí. Bẹ́ẹ̀ ó sì fẹ́ mú ògo àti ògo tìlú rẹ̀ àti ti Ísírẹ́lì kó darapọ̀ ní. Nítorí pé kíni Ọlọ́run ó fún ìlú Ísírẹ́lì yẹn ní ìyangàn tó pé ẹ̀tẹ̀ ara rẹ̀ yóò ṣe kíni yóò tán ó sì tán. Kí ni ohun tí a ń wò mọ́ èmi àti ẹ̀yin èyí tí wọ́n lérò pé kò ní tán tí wọ́n rò pé ogun ni èyí tí wọ́n ti mọ̀ wá pé lágbájá ló ní ogun yìí ní orúkọ Jésù Ọlọ́run tó mú ẹ̀tẹ̀ Námánì tán ní orúkọ Jésù yóò wo àtàsán yẹn àìsàn ní orúkọ Jésù ẹ ò tún gbúrò rẹ̀ mọ́. Èmi ò mọ̀ tẹ́yin ní tí ẹ mọ̀ pé wọ́n mọ̀ yín tẹ́ ẹ mọ̀ pé àléébù ni ṣùgbọ́n tẹ́ ẹ fẹ́ mọ́. Mò ń paláṣẹ ní ọ̀sán yìí pé ní orúkọ Jésù gbogbo ogun wàhálà tẹ́ ń wò yẹn tẹ́ rò pé ó dàbí ogun tí Námánì máa gbé kiri èyí tó jẹ́ pé ẹ̀ ń wò pé ogun kan ni ní orúkọ Jésù ẹ ò tún gbúrò ogun yẹn mọ́. Kò gbúrò ogun yẹn mọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó wá mú fàdákà ó mú wúrà ó mú ọ̀pọ̀lọpọ̀ aṣọ tó ti dì wọ́n ní gàárì ó ti kó lẹ́yìn pé tí wòlíì bá ti lè ṣe fún mi èmi yóò ṣe kíni èmi yóò kó èyí fún un fi ṣèdúpẹ́ lọ́wọ́ ẹ̀. Torí fàdákà jọjú wúrà jọjú àti ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣọ ní ìpele ó ti kó lọ́wọ́ láti sọ pé òun ó kó fún wòlíì òkú jáde sí wòlíì ò jáde sí ó ní ẹ̀ka lọ sọ fún kó lọ wẹ̀ ní odò ni. Torí pé kí ni àṣẹ wòlíì tẹ̀lé lọ àṣẹ wòlíì ó jáde ó wọnú omi yẹn tí wọ́n ti ní kó lọ wẹ̀ yín ó ti lọ gún wà ó ti lọ tẹ́lẹ̀ dé níbẹ̀. Lórúkọ Jésù Olúwa yóò tẹ́lẹ̀ dé yín níbi ohun rere tẹ́ ẹ fẹ́ lọ yẹn. Ohun rere tẹ́ ẹ lérò pé ẹ fẹ́ kó tẹ̀yìn lọ́wọ́ yẹn ní orúkọ Jésù Ọlọ́run yóò tẹ́lẹ̀ dé yín níbẹ̀. Ìpè wòlíì yẹn ti lọ ṣe kíni ó ti lọ tẹ́lẹ̀ dé nínú odò yẹn. Bó sì ṣe ń lọ ìpè wòlíì tẹ̀lé lọ. Àṣẹ ọ̀run sì tẹ̀lé ó sì balẹ̀ ó sì mú ẹ̀tẹ́ni ó sì mú tán nínú ayé rẹ̀. Tí a bá lọ wò láti 20 to 23 rẹ̀ a ó lọ kà á níbi tí ó ti sọ pé kó máa lọ torí òun ò gbà kankan. Ẹ wá rí ọmọ wòlíì ọmọ ẹ̀yìn wòlíì ó sì fi ọ̀kánjúwà àti ojú kòkòrò ó sì fi gba ègún ayérayé sínú ayé rẹ̀. Ó sáré tẹ̀lé
námánì ọ̀gá mi ń dá àwọn kan lóò nígbà náà ni ṣùgbọ́n nísinsìnyí ó ti ní kí n gbà wá, ó ní kí n gba gbogbo tó olóò fẹ́ kó fún òun, ó ní kó òun gbà wá. námánì ò fi ṣe, ó kó fún un. àṣì bí Ọlọ́run ṣe ń bẹ ní ìgbàanì ó sì ń bẹ̀dì sí i, nítorí pé kí ni àṣẹ wòlíì tẹ̀lé ọmọ ẹ̀yìn wòlíì yẹn lọ, nítorí pé kí ni ó lọ sọ ohun tí ìránṣẹ́ Ọlọ́run kò ní kó lọ sọ, ó sì lọ parọ́, ó sì gbé ìgbọ́n ayérayé, ó sì gbé wọnú ilé rẹ̀ lọ. nítorí pé kí ni ohun tí ìránṣẹ́ tí wòlíì tó gbà á, wòlíì tó bí lérè pé arákùnrin níbo ni o wà, mo ti ń pè ọ́, ó lóun wà níbi ibì kan ni. wòlíì ní ojú mi à ń bọ́ ọ lọ, ó lójú mi ń bọ́ ọ lọ, n tó ti rí bàbá rínú òde olùmọ̀ràn ọba tí kì í gbébi rúdurùdu. ohun tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni kí ẹ̀tẹ́ ni kó ṣe kíni kó padà sí ara rẹ̀, ẹ̀rí ẹ̀tẹ́ ni sì ṣe kíni ó sì padà lẹ́sẹ̀kẹsẹ̀, ó sì funfun bí ẹ̀gbọ̀n òwú, ó sì gbé ẹ̀tẹ́ ayérayé ó sì gbé lọ. ẹ̀rí nípasẹ̀ ojú kòkòrò àti ìmọ̀ ti ara ẹ̀ nìkan, èyí tí ìránṣẹ́ Ọlọ́run ti fi àṣẹ sọ̀rọ̀, tí àṣẹ ọ̀run sì ti bàlé, tí Ọlọ́run sì ti fún ẹni yẹn ní ìwòsàn, ìwọ sì lọ fi ojú kòkòrò àti ìmọ̀ ti ara ẹ̀ nìkan àti ègún ayérayé ó sì fi fà wọnú ayé rẹ̀. ẹ̀rí kí ni ohun tí èmi àti ẹ̀yin ń ṣe tá a rò pé ó tọ́, àbí ohun tá à ń ṣe tá a rò pé kò tọ́ tó yẹ ká fi sílẹ̀? àbájọ tí ìwé Gálátíà tó fi sọ, Gálátíà 3:13, gbogbo ègún tí ò ṣe kíni tí ò yẹ ká gbà sínú ayé wa, ká ṣe kíni ká gbójú kúrò níbẹ̀. nítorí ohun tí ìránṣẹ́ Ọlọ́run bá ti sọ ó ti sọ ni àṣẹ máa tẹ̀lé ni. mo wá ń pa á láṣẹ gbogbo ojú àti ọkàn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí, kí ni ohun tí wọ́n ti ń rò pé kò ní ṣe ṣe nínú ayé yín? ẹ̀mí mímọ́ bá tó pọ̀ nípa àti agbára lónìí tí mò ń fi ogun yẹn bú nínú ayé yín, ní orúkọ Jésù gbogbo ègún náà Ọlọ́run yóò gbà wọlẹ̀ nínú ayé yín. nítorí pé kí ni ó fi ojú kòkòrò ó sì fi gbọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀, ọ̀rọ̀ tí ìyẹn ní kó lọ ṣèdúpẹ́ rẹ̀, ó ní kó kàn wá ibì kan, ó dákọ̀ ibi tí ó ti lọ ṣèdúpẹ́ kó lọ fara hàn àwọn àlùfáà kó sì lọ dúpẹ́. òun wá wò pé adúrú fàdákà yìí, adúrú ẹgbẹ́ wa aṣọ yìí, adúrú fàdákà tó pọ̀ tó yìí ló wọ́n wá ní ẹgbọ́n, ó sì gbé ègún ayérayé sínú ayé rẹ̀. ìwé Gálátíà 3:13 sọ ègún elégún kò yẹ ká ṣe kíni ká láàmú gbà sínú ayé wa. a fi gba àdúrà gidigidi, a fi gba àdúrà gidigidi. Ọlọ́run tó mú námánì tó mú kúrò nínú ẹ̀tẹ̀, àìlówó lọ́wọ́ ẹ̀tẹ̀ ni mà sà, àìní aṣọ ẹ̀tẹ̀ ni mà sà, àìní ohun tí ẹgbẹ́ èèyàn ní lọ́wọ́, èyí tí wọ́n sì ti mọ̀ pé lágbájá tó ti ń bọ̀ nù ó kú mọ́ wá tọrọ ní ẹ̀tẹ̀ ní nínú àgọ́ ayé èèyàn. a sọ fún Ọlọ́run gbogbo ohun tí ń ṣogun ẹ̀tẹ̀ nínú ayé mi, gbogbo ohun tí ayé mọ̀ mí, torí wọ́n ti mọ ẹ̀tẹ̀ yẹn mọ námánì, wọ́n mọ̀ púpọ̀ ohun tó ń bá jà tí ń bá fínra nìyẹn. èmi ò wá mọ ohun tó jẹ́ ohun tí wọ́n mọ̀ yín tẹ́ mọ̀ pé ẹ fẹ́ nínú ayé yín mọ́. ìyẹn lájọ pé orúkọ Jésù ní ìgbà mẹ́ta, á pè ẹ̀mí mímọ́ ní ìgbà kan tó. ọba tó pọ̀ ní ipá àti agbára, ojú ọwọ́ tí wọ́n fi ń wò mí tí wọ́n ti mọ̀ mí mọ̀ yẹn, ní orúkọ Jésù mi ò fẹ́ nínú ayé mi mọ́ ní wákàtí ẹ gbàdúrà bẹ́ẹ̀. orúkọ Jésù, agbára gíga Jésù, agbára ńlá Jésù, ohun tí wọ́n ti mọ̀ mí ní orúkọ Jésù tí wọ́n sì máa fi pè mí, wọ́n fi ẹlẹ́gàn pé ẹlòmíràn, wọ́n mọ̀ sọ pé ẹ̀yà akànpẹ̀ ní ìyá ìbejì ni kò kú bí ìbejì kankan, akànpẹ̀ ní ìyá àánú ni kì í tí ì rí àánú. Ọlọ́run má jẹ̀mú ẹ̀gàn ni, torí ẹ̀gàn tí wọ́n mọ̀ mọ́ námánì nìyẹn. Ọlọ́run má jẹ̀mú yá pẹ̀ ẹ̀gàn mi rẹ́, mú ìtìjú mi kúrò. ọba àwọn ọba pẹ̀ ẹ̀gàn mi rẹ́, mú ìtìjú mi kúrò. lónìí ní orúkọ Jésù yá pẹ̀ ẹ̀gàn mi mọ́, mú ẹ̀gàn mi kúrò. pẹ̀ ẹ̀gàn mi rẹ́, mú ìtìjú mi yẹn mú kúrò nínú ayé mi. ẹ̀já lọ sọ fọ́lọ́ ní ìgbà kejì àti lọ nínú àdúrà o. ohun Olúwa la sì ń sọ nípa rẹ̀ lọ́wọ́. ẹ̀já sọ fún Ọlọ́run. ojú kòkòrò ló bà ti ọmọ ìránṣẹ́ wòlíì yẹn jẹ́. ojú kòkòrò Ọlọ́run fún mi ní ọ̀rọ̀ tèmi,
ẹ̀mí mọ́ fún mi ní ọ̀rọ̀ tèmi, ọ̀rọ̀ tí ò ní fa ìdààmú wọnú ayé mi. Ẹ rí pé ọ̀rọ̀ tó lọ gbà, ọ̀rọ̀ tó fa wàhálà wọnú ayé rẹ̀, tó fa ètè ayérayé wọnú ayé rẹ̀, ẹsẹ̀kẹsẹ̀ ló funfun bí ẹ̀gbọ̀n òwú. Torí pé kíni wòlíì da ọ̀gá rẹ̀ dá padà, ó lójú mi à ń bọ́ ọ lọ. Ìwé àwọn ọba 5:1-27, ẹ jẹ́ ká lọ wò ó dáadáa. A ó rí ọ̀rọ̀ yìí níbẹ̀. Ọlọ́run má dẹ̀ mú ọ̀rọ̀ tèmi ni ó fún mi. Gbogbo ọ̀rọ̀ tó lè fojú kòkòrò wọnú ayé mi, Ọlọ́run mú kúrò nú ayé mi ní wákàtí òwe gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Ọlọ́run má dẹ̀ mú ọ̀rọ̀ tó lè fa wàhálà wọnú ayé mi, ó yá mú kúrò nú ojú mi. Àdúrà kẹtẹjá lọ sọ fún Ọlọ́run, Olúwa rọ̀ mí ní ọ̀rọ̀ rẹ. Tọ́lọ́run bá ti fún yín ní àjẹyó àti àjẹṣẹ́kù nídìí tí àwọn èèyàn mọ̀mọ̀ yín yẹn, Ọlọ́run iṣẹ́ mi fi rọ̀ mí lọ́rùn láti máa ṣe, láti máa ní nínú ẹ̀. Iṣẹ́ wòlíì náà bá pé, ọmọ wòlíì ni mò ń sọ palẹ̀, iṣẹ́ rẹ̀ ò bá pé. Ṣùgbọ́n tó bá lè fara balẹ̀ ni, tí ò wo ojú kòkòrò, bí ọ̀gá rẹ̀ ò ṣe ní ìlara pẹ̀lú ọ̀rọ̀ tí Námánì kó wà ní. Ó ní kó lọ fi ara rẹ̀, ó ní kó lọ fi àwọn àlùfáà. Níbo bá ti fara rẹ̀ hàn wọ́n, àwọn ni wọ́n máa tí wọ́n lè gbà lọ́wọ́ rẹ̀. Ó ti ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ti ẹ̀ nìyẹn. Gbogbo ẹ̀mí tí máa ta ojú kòkòrò, wọ́n máa tà á. Gbogbo ẹ̀mí tí máa ta ojú kòkòrò fún yàn láti má jẹ́ òdìrí ògo rẹ̀ lò. Torí wọ́n máa bo ògo ọmọ ojú kòkòrò yẹn máa bo ògo ọmọ wòlíì yẹn jẹ́ ni. Bí òun náà bá ṣe lógo tó bí ọ̀gá rẹ̀, ó ti bo ògo ara rẹ̀ jẹ́ pé ojú kòkòrò. Ẹ̀mí ọba tó pọ̀ nípa. Gbogbo ẹ̀mí tí máa tọ́jú kòrò fún yàn láti má jẹ́ kéèyàn rí ògo rẹ̀ lò. Ní orúkọ Jésù má jọra inú ayé mi mọ́. Ó yẹ gbàdúrà bẹ́ẹ̀. Ọlọ́run má jẹ́ mọ́ gbogbo ojú kòkòrò, ọwọ́ ojú kòkòrò nínú ayé mi, nínú ayé yẹn. Ní orúkọ Jésù, Olúwa mú kúrò, bàbá mú kúrò, má jẹ́ rówó rà á. Jésù Olúwa wa, àmín. Ìwé Gálátíà tó sọ fún wa, wípé téèyàn bá ti ní ojú kòkòrò ègún ayérayé ní ọwọ́nú ayé ń tọ̀hún. Gálátíà 3:13, ẹ jẹ́ ká lọ kà á. Ó lọ gbé ègún ayérayé sínú ayé tara rẹ̀. Ẹ̀mí mọ́ gbà mí, gbogbo ẹ̀mí tí máa tẹ ègún sínú ayé èèyàn ní ìjọ ìkẹyìn ayé èèyàn, ní orúkọ Jésù má jọra inú ayé mi. Ṣé ẹ mọ̀ pé ó lè dáfíṣe fún un náà? Nípasẹ̀ ojú kòkòrò ẹ̀mí kan tó sáré balẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé èyí lọ dọ̀bù kírọ́ọ̀sì rẹ̀ kó o sọ kíni, kó o ní bàbá ní kó o gbà wá. Òun náà tètè gbà láàyè, kò wà nínú ẹ̀mí, kò gbé ara ẹ̀ sínú ẹ̀mí kó wò pé irú ẹ̀mí wo nìyí, kúrò lọ́dọ̀ mi, wo ẹ̀mí ìkà yìí. Ohun tí ọ̀gá mi lóhùn ò gbà, kí lèmi fẹ́ gbà fún, kò tètè bá wí. Ẹ̀mí yẹn takú tí òun náà tètè, ó sọ kẹ́sẹ́kẹ́sẹ́, ó sáré lọ bá ọ̀gá mi ní kí n gbà wá. Ó tún dé ọ̀gá rẹ̀ ń bi léèrè pé arákùnrin níbo ni ìwọ wà? Ó lè mí ṣe nǹkan níbi yẹn ní ojú mi ń bọ́ ọ lọ. Ajagun tó bá rí bẹ́ẹ̀, kí ègún Námánì yẹn kó ṣe kíni, kó wá sí orí rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àṣẹ. Ó sì ṣe kíni, ó sáré funfun bí ẹ̀gbọ̀n òwú ẹ̀tẹ́ni, ó sì padà sí ara rẹ̀. Àbí ètí pé wọ́n lọ kó ẹ̀tẹ́ni nínú odò, wọ́n sì dá sí lára. Ẹja lọ nínú àdúrà báyìí. Agbára àdúrà la fẹ́ lọ́dún rẹ̀ báyìí. A gbàdúrà 9, ẹja kọ́kọ́ gba 9. Ọlọ́run májẹ̀mú. Ẹ mọ̀ pé ní ìdílé ẹlòmíràn gan, wọ́n máa sọ pé wọ́n di 30 ọdún, wọ́n máa sọ pé wọ́n di 40 ọdún, wọ́n máa sọ pé tẹ́ bá máa di age of 30 years ní wọ́n máa ṣe kíni, wọ́n máa ya wèrè. Ìlú kan bẹ, àdúgbò kan bẹ tó jẹ́ pé gbogbo ìdílé wọn wèrè ni wọ́n. Wọ́n sì ń pe agbolé ní agbolé àwọn wèrè dèní. Ẹ rí pé ẹ̀mí burúkú ló ń jà níbẹ̀. Wọ́n ń bẹ́ẹ̀ dọ̀la, ọ̀pọ̀lọpọ̀ wọn lè ti kú, ọ̀pọ̀lọpọ̀ wọn lè ti ṣègbé nísìn. Kí ni tí ayé ń wò mọ́ mi? Ṣé wọ́n sọ pé bẹ́ẹ̀ náà ni nǹkan yẹn yóò mọ kọ̀tínú lọ nínú ayé mi? Kì í ṣe ọmọ ọdún 10 ni Námánì ó jẹ́ ẹni tó lè fèsì ogun tí wọ́n ní akíkanjú ni ọlọ́rọ̀ ni. Ẹ̀gbọ́njọ́ tó ti ń bẹ̀ tẹ̀yẹ́ bọ̀. Bẹ́ẹ̀ ni èmi àti nǹkan kan wà nínú ọ̀rọ̀ wa, nǹkan kan bẹ ní ọkàn yín tó ń dùn yín yẹn gangan, nǹkan kan bẹ tó jẹ́ pé à ń béèrè lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n tí èyí tí ì ṣe. Ẹ jẹ́ fi àkókò àti wákàtí ìsìn, ẹ jẹ́ ká fi sọ fún Ọlọ́run tó wu ẹ̀tẹ́ Námánì sàn tí ò gbúrò rẹ̀ mọ́, èyí tó wá mú ìgbé ayé rẹ̀ yí padà sí dáadáa.
ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, gbogbo tí mò ń wò nínú ayé mi, gbogbo tí ẹ̀ ń wò nínú ayé yẹn, gbogbo tí ẹ̀ ń sọ tẹ́ ẹ rí pé ẹ ò fẹ́ nínú ayé yẹn mọ́, ọlọ́run tó mú ẹ̀tẹ́ námánì tó mú kúrò ní ìjọ kan lórúkọ Jésù, ó yá pẹ̀gàn tèmi náà rẹ, ó yẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù, gbogbo ẹ̀tẹ́, gbogbo ẹ̀gà, gbogbo ojúbú, gbogbo ọ̀rọ̀ ọ̀sẹ́ nínú ayé mi, nínú ayé yín, ní orúkọ Jésù, ó yá mú kúrò, bàbá mú kúrò, ọmọ mú kúrò, ẹ̀mí mọ́ mú kúrò. Gbogbo ojú àti ọkàn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù, gbogbo ojú ẹ̀gàn tí ń bẹ nínú ayé yín yẹn, gbogbo ń tẹ́ ẹ̀fẹ́ mọ́ ṣùgbọ́n tó fi ń pè yín yẹn, ní orúkọ Jésù, Ọlọ́run yóò mú kúrò. Ọba àwọn ọba mo ní yóò mú kúrò. Olúwa àwọn olúwa mo ní yóò mú kúrò. Ẹ mọ̀ wípé ẹ̀gàn àti ọ̀rọ̀ ẹ̀sín ó máa ń dìde láti ìdílé ń bò mìíràn tí ó máa tẹ̀lé èèyàn bá ìrìn àjò èèyàn rìn. Nípasẹ̀ pé kíni? Nípasẹ̀ pé bóyá àwọn tó bí wa a ò mọ irú ẹ̀sìn tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n nísinsìnyí àwa ti mọ Ọlọ́run. Bóyá nípa ẹ̀sìn wọn tí wọ́n ń sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀, bóyá ẹ̀yin wà nínú tó ń fi ìyà jẹ èmi àti ẹ̀yin lọ́wọ́lọ́wọ́, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run. Tá a bá rí agbára kágbára tí àwọn ìyá àti bàbá mi ti ń lò ní ìgbà kan rí, ṣùgbọ́n tí ó ṣe pé kíni tó yẹ pé nínú ìṣẹ̀dá bẹ́ẹ̀ lèmi ti jáde, tí mo wá ń bá ìṣẹ̀dá yẹn yí débi pé n tó yẹ kí n tètè ṣe láti age of 10 years, age of 12 years, age of 20 years, tí n tí ì ṣe ní wákàtí ọ̀wẹ̀, ṣùgbọ́n táwọn ẹgbẹ́ mi ti ń ṣe ní ìrọ̀rùn, tí èmi wá ń ṣe pẹ̀lú wàhálà àti ìdààmú. Ọlọ́run ẹ̀gàn ni, ó yá mú kó ònú ayé mi ní wákàtí ó yẹ gbàdúrà bẹ́ẹ̀. Ọlọ́run má jẹ̀mú gbogbo ojú ẹ̀gàn, aṣọ ẹ̀gàn, ẹnu ẹ̀gàn, ayé tó ń fi pè mí, ní orúkọ Jésù, ó yá mú kúrò, bàbá mú kúrò, ọmọ mú kúrò, ẹ̀mí mọ́ mú kúrò. Lórúkọ Jésù múlẹ̀ tún gbóhùn ẹ̀gàn yẹn mọ́. Tí ilé babalá sọ yẹn, ìyá kan ló máa ń bí ènìyàn sínú ayé. Ọmọ ọ̀nà tí ìyá rẹ gbà tó fi ṣe ìpàdé rẹ, ìgbọ́n tó bí ọ sínú ayé ló tó mọ̀ pé ènìyàn ní ọ́. Tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ tó ń bẹ látara ìyá mi sínú ayé mi, èyí tó wá mú wàhálà àti ìkùnà bá ìṣẹ̀dá ògo mi, èyí tó lè fẹ́ tẹ̀ sínú ayé ìránṣẹ́ yẹn tí à ń pẹ́ àgbọ́ nínú Bíbélì. Akànṣá gbọ́ nínú sítórì ẹ̀ ní pé akọni ni, alágbára ni, ṣùgbọ́n ẹlẹ́tẹ̀ ni. Ó lè jẹ́ ẹ̀gàn láti ara òbí ẹ̀ tí í ṣe ìyá ẹ̀. Ọlọ́run má jẹ̀mú kí ló ń tó tara ìyá mi sínú ayé mi, ṣùgbọ́n tí ó wá jẹ́ ọwọ́ ẹ̀gàn àti ojú ẹ̀gàn ní nísinsìnyí, tí gbogbo ènìyàn wá ń wò máa ayé mi tó mọ̀ pé ẹ̀gàn ni. Ọlọ́run má jẹ̀mú ya mú kúrò ní wákàtí ọ̀wọ̀, ó yẹ gbàdúrà. Ọlọ́run má jẹ̀mú gbogbo ojú ẹ̀gàn, aṣọ ẹ̀gàn tó tara ìyá mi wá sí ìṣẹ̀dá mi, ní orúkọ Jésù, ó yá mú kúrò, bàbá mú kúrò, ọmọ mú kúrò, ẹ̀mọ́ mú kúrò. Ọlọ́run má jẹ̀mú mú kúrò. Jésù Olúwa wa, àmín. A lọ nínú àdúrà kẹta, lọ sọ fún Ọlọ́run. Mẹ́sàn-án náà ni ẹjá tún sọ, ẹlẹ́ẹ̀kẹta la fẹ́ lọ nínú èyí. Ẹjá sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa gbé agbára wọ̀ mí. Agbára tó ní ìṣògo nínú ni. Námánì jẹ́ alágbára, ó ní ìṣògo nínú, ó jẹ́ akọni, ó máa ń ní ìṣẹ́gun. Ṣùgbọ́n ojú ẹ̀gàn tó wà nínú ara rẹ̀ ńkọ́? Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run ò ka ẹ̀gàn rẹ̀ sí, ó máa ń fún ní agbára, ó máa ń fún ní ìṣẹ́gun. Ọlọ́run fún mi ní ìṣẹ́gun. Ẹ mọ̀ pé Ọlọ́run kò dàbí àwọn ènìyàn, pẹ̀lú bó ṣe jẹ́ ẹni tí ò dára, tí irú rẹ̀ gan ó lè má máa sọ̀kalẹ̀ nínú kẹ̀kẹ́ ogun rẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí ogun tó dojúkọ tí kì í ṣẹ́gun. Ọlọ́run má jẹ̀mú. Olúwa wa mélòó ni ìyẹn ní láti fi jà, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run ó dé ìwáyé rẹ̀, ó dé ládé, débi pé kò sí ogun tó dojúkọ ní ilẹ̀ Síríà tí kì í ṣẹ́gun. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa fún mi ní ìṣẹ́gun ńlá. Ayé kèrè tí mo wà yìí, tí mo wá yìí, tí mo wà nínú rẹ̀ yìí, ẹ̀mí mọ́ fún mi ní ìṣẹ́gun ńlá. Ọlọ́run bí ìṣe ìrìn àjò ayé mi táyé mi ó fi ní ìtumọ̀, ètí èfi ní wáyé bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ó yá fún mi ní ìṣẹ́gun. Ó yẹ gbàdúrà bẹ́ẹ̀. Ọlọ́run má jẹ̀mú, ó yá fún yín ní ìṣẹ́gun. Olúwa fún yín, bàbá fún yín, ọmọ fún yín, láti wákàtí ọ̀wọ̀ kẹ̀dí aṣẹ́gun ńlá. Àdúrà kẹrin là ń lọ nínú rẹ̀ yìí. Ẹ jẹ́ gbàdúrà. Àdúrà ni ọ̀pá Kristi láti bá Ọlọ́run rìn. Ẹ jẹ́ tún sọ fún Ọlọ́run. Àdúrà ẹlẹ́ẹ̀kẹrin yìí, wọ́n ní máa kó ẹrú, máa kẹ́rù wá. Tó bá kó dé yóò kó fún ọba. Ọba ò ní ó mọ̀ tí ó wù, mélòó ló fẹ́ mú, èwo ló fẹ́ fi ṣe. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní ayọ̀ nínú ọkàn rẹ̀ wípé kò sí gbà mọ́ pé òun tóun yìí lọ. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn ni ó ti máa sá fún un. Ọlọ́run mú ìtìjú kúrò nínú ayé mi.
ẹlòmíràn wọ́n máa ń ṣùgbà rẹ̀ nígbà kan, wọ́n máa ń ṣùgbà rẹ̀ lọ́tún lósì ni, ṣùgbọ́n nípasẹ̀ nǹkan kan báyà nǹkan kan ni wọ́n rí lára rẹ̀ lẹ́nu ọjọ́ mélòó wọ́n ti ń sá sẹ́yìn. Tá a bá rí ọwọ́kọ́wọ́ tó lòun ọ̀dọ̀ ògo mi rú, gbogbo ọwọ́kọ́wọ́ tó lòun ọ̀dọ̀ ògo mi àti ìṣerere mi rú, ní orúkọ Jésù Olúwa jẹ́ wọ́n gbèrè tìjú, Ọlọ́run jẹ́ wọ́n gbèrè tìjú, ọba jẹ́ wọ́n gbèrè tìjú, ọmọ jẹ́ wọ́n gbèrè tìjú, ẹ̀mọ́ jẹ́ wọ́n gbèrè tìjú. Ṣé mọ̀ pé ìránṣẹ́ yẹn kò gbèrè tìjú gbogbo ìrìn àjò rẹ̀, nítorí pé kí ni kò sí ogun tó ń dojúkọ tí kì í ṣẹ́, kì í sì gbèrè tìjú. A fi gbàdúrà ní ẹ̀kẹrin yẹn sẹ́, gbogbo ọwọ́ tó lè ní wọ́n gbèrè tìjú Olúwa mú kó nu ayé mi, nítorí pé kí ni gbogbo bí ìránṣẹ́ yẹn ṣe rí kò kọ́ Ọlọ́run láti má jẹ́ òní ìṣẹ́gun ńlá. Ọlọ́run má jẹ̀mú Olúwa gbà mí jẹ́ kí n ní ìṣẹ́gun lórí ìwà ayé mi tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ yìí. Ọba àwọn ọba jẹ́ kí n ní ìṣẹ́gun lórí ìwà ayé mi lọ́wọ́lọ́wọ́ yìí. Ọlọ́run gbà mí ní wákàtí ọwọ́ yẹ gbàdúrà orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Ọlọ́run má jẹ̀mú ó yá jẹ́ ní ìṣẹ́gun ńlá, ó yá gbà mí, bàbá gbà mí, ọmọ gbà mí, ẹ̀mọ́ gbà mí. A lọ nínú àdúrà ẹlẹ́ẹ̀karùn-ún, ẹ já sáré sọ fún Ọlọ́run, ẹ̀mú ọba tó pọ̀ nípa Olúwa gbé mi sókè ju bí tí mo wà yìí lọ. Tọ́lọ́run bá ti gbé ọ sókè ń lè rè ọ́ lẹ́ẹ̀kan sí, torí pé kí ni Ọlọ́run ló ṣẹ̀dá rẹ, ló ní ẹ̀mí rẹ, ló ní ẹ̀jẹ̀ tí ń rọ́nù lára rẹ lọ́wọ́lọ́wọ́. Ẹ lè lóun lágbára lórí rẹ̀ kò sí, lọ sọ fún pé kó jókòó, nítorí pé kí ni wọ́n ń lu ọ̀pá Jésù káàkiri, nítorí pé kí ni ọ̀pá Jésù ń bẹ ní ara rẹ. Á lọ sọ fún Ọlọ́run, ọwọ́ Ọlọ́run ń bẹ lára Námánì ni, ọwọ́ Ọlọ́run ń bẹ lára rẹ̀ ni. Ẹsẹ̀kẹsẹ̀ tó gbọ́ ọ̀rọ̀ yìí ó sọ fún ọba, ó ní báyìí, ọba ní ẹ jẹ́ ká kọ̀wé, yín kọ ìwé nísinsìnyí sí ọba Ísírẹ́lì pé wòlíì kan báyìí ọmọ mi kan bọ̀. Wòlíì Ísírẹ́lì ẹ̀ tún rò pé wàhálà mọ̀rẹ́ ṣe é pé wọ́n fẹ́ kó ogun wá jà àwọn báyìí, tó rọ́ mọ̀ pé akọni tí ń bẹ nílùú rẹ̀ yẹn wọ́n kó ogun wá náà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó wá rí wípé àsóhun tó ní glory ni láti ìlú òun sí ìlú tiẹ̀. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, ẹ̀mú ọba tó pọ̀ nípa àti agbára, ibi wọn ò lérò pé wọ́n ti lè máa gbọ́ mi ní ti rere, Ọlọ́run tanná ògo mi lọ síbẹ̀. Ṣé àwọn Ọlọ́run ti tanná wòlíì Èlíṣà ó ti tán wà lù tiẹ̀ náà nù. Ọlọ́run tanná ògo mi, ó yá tanná ògo mi. Tọ́lọ́run bá tanná ògo rẹ ní ẹ lè pákó òsì, Ọlọ́run ti tanná. Ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, ó yá tanná ògo mi. Àpòrúkọ Jésù nígbà mẹ́ta, ẹ̀mí máa nígbà kan tó, Olúwa tanná ògo mi, níbo lògo mi, wó yá ògo mi, dìde ní wákàtí ọ̀wọ́, yá tanná rẹ̀ ní kíákíá àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Ọlọ́run má jẹ̀mú ó yá tanná ògo mi, inú ògo mi gbọ́dọ̀ kú, ó yá tanná ògo mi, bàbá tán, ọmọ tán, ẹ̀mí mọ́ tán. Lórúkọ Jésù, Olúwa yóò tanná ògo yín. Gbogbo ojú ọkàn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù, Ọlọ́run yóò tanná ògo yín. Ògo yín ò ní ṣe dá dúró. Ògo yín yẹn èyí tẹ́ ẹ̀ ń lò lọ́wọ́ ní orúkọ Jésù kò ní ṣe dá dúró. Àdúrà kẹfẹ́ já lọ sọ fún Ọlọ́run. Ẹ rí bí ìyanu ṣe ṣẹlẹ̀ yẹn, òkìkí yẹn ọkàn káàkiri, kódà gbogbo àwọn èèyàn tó ti mọ Námánì ní adẹ́tẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá wò pé ẹ bá mọ̀ rí ní ìsìn, wọ́n mọ̀ ti àfi bí ọmọ tuntun mọ̀ ní àgọ́ ara rẹ̀ mọ̀ ṣe rí. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, gbogbo tẹ́bìlì ara mi Ọlọ́run bá mi tún ṣe. Bóyá ẹ̀sán ní ń da àgọ́ ara tì yín láàmú, kí lẹ́ń tó ń wò yẹn gangan tẹ́ ń wò pé orísun àìsàn ni, mo ní ẹ gbọ́ wọlé. Ẹyẹ ẹ jẹ́ sọ fọ́lọ́run, orísun àìsàn ayé mi yìí, ìyẹn tẹ́ ń wò tẹ́ ń pè lórísun àìsàn yẹn, Ọlọ́run má jẹ̀mú, Ọlọ́run tó wò sàn, ó yá wò sàn mí, ó yá wò mí sàn ní wákàtí ọ̀wọ̀ yìí, ó yá gbogbo ogun àìsàn yẹn gbọ́wọ́ yín lébẹ̀. Ẹ porúkọ Jésù nígbà mẹ́ta. Ogun àìsàn yìí mi ò fẹ́ gbúrò rẹ̀ mọ́ nínú ayé mi. Ọlọ́run bá ń bá àìsàn yìí wí nínú wákàtí ọ̀wọ̀ yẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Ọlọ́run má jẹ̀mú gbogbo ogun àìsàn nínú ayé mi, nínú ara yín, nínú àgọ́ ara yín, láti irun orí dé èékánná ẹsẹ̀. Ọlọ́run má jẹ̀mú ó yá bàjẹ́, bàbá bàjẹ́, ọmọ bàjẹ́ ní orúkọ Jésù. Gbogbo ogun àìsàn tí ò lórúkọ ní orúkọ Jésù ó yá kó dàwátì. Yóò di àwátì nínú àgọ́ ara yín. Mo ní bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ìgbà kejì á lọ sọ fún Ọlọ́run. Ẹ jẹ́ gbàdúrà yìí. Àdúrà ló ń gba, agbára kì í gbà. Ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run. Ọlọ́run, ogun tó ti ṣẹ́ nínú ayé mi ò gbọdọ̀ gbérí mọ́. Mò ń wo ìránṣẹ́ kan tó gùn kan tó ń ṣẹ́ ní wákàtí ọ̀wẹ̀ nínú ayé rẹ̀. Ẹ̀mí ọba tó ń ṣẹ́ ogun yẹn ní orúkọ Jésù, mo ní kò ní gbérí mọ́. Ogun tẹ́ ẹ lérò pé ó ti ṣẹ́ yẹn, tẹ́ ẹ sì ní ìgbàgbọ́ pé ó ti ṣẹ́ yẹn, ẹ bá lóun ó tún gbé dìde ní orúkọ Jésù, ní yóò fara ẹ̀ kínni. Ogun yìí ò ní gbérí mọ́.
lórúkọ Jésù mo ní kò ní gbérí mọ́. Ogun gbèsè kò ní wáyé mọ́ sẹ́. Ogun ẹ̀ní kẹ́ ẹ máa dénú ilé ẹlòmíràn kẹ́ ẹ tó lè jẹ lórúkọ Jésù kò tó jẹ́ ìpín yín mọ́. Ogun ẹ̀sàn yẹn, ogun ẹ̀sàn yìí èyí tẹ́ ń wò nínú àgọ́ ara yín, ẹ̀yin ẹ dìde lórúkọ Jésù. Gbogbo okun yín tó ń gbọ̀n yẹn ní orúkọ Jésù ó yá kó máa dúró. Gbogbo okun yẹn ní orúkọ Jésù ó yá máa mú dúró. Ọlọ́run májẹ̀mú yóò mú okun yẹn dúró lórúkọ Jésù. Ẹ ò ní fi gírìn mọ́. Gbogbo ogun ẹ̀sàn tí ò lórúkọ tí ń dààmú àgọ́ ara yín yẹn ní orúkọ Jésù mo ní yóò dàwátì níbẹ̀. Ìránṣẹ́ yẹn ó da ṣẹ́gun lórúkọ Jésù. Ẹ̀yin náà ó da ṣẹ́gun ńlá. Àdúrà kejì á lọ sọ fún Ọlọ́run. Ọlọ́run la ọ̀nà fún mi níbi tí wọn ò lérò pé ọ̀nà wà ń bẹ̀. Tọ́lọ́run bá lóun dé sínú ayé rẹ̀ ó ti dé nìyẹn. Ọlọ́run yóò la ọ̀nà fún. Ọlọ́run á máa lu ọmọ kékeré yìí ni ló fi la ọ̀nà fún Lámánì. Ọmọ kékeré, ọmọ ọ̀dọ́ ni. Kò sẹ́ni tọ́lọ́run ò lè lò ó lo ọmọ yẹn gẹ́gẹ́ bí wòlíì. Ọlọ́run wọ inú ẹ̀ pé sọ fún ọ̀gá rẹ̀ wípé kó ṣe kíni, kó lọ sí inú odò kó lọ wẹ̀. Wòlíì kan bẹ tó jẹ́ pé ó lè ṣe ọ̀rọ̀ lásán ni ó sọ. Ìbọ̀rọ̀ náà là ń sọ fún ara wa ní orúkọ Jésù. Àṣẹ yóò bàlẹ̀ iṣẹ́ yín yẹn. Ọlọ́run má jẹ̀mú mo ní yóò bàlẹ̀ iṣẹ́ yín yẹn. Ọba àwọn ọba tó mú ẹja jáde tó fi ẹnu rẹ̀ tó fi kó owó tó fi san gbèsè ní orúkọ Jésù. Gbogbo ogun gbèsè àbí wàhálà tẹ́ lérò pé ẹ náwó lé lórí yẹn ní orúkọ Jésù. Ọlọ́run yóò dí gbèsè yẹn. Ẹ ò ní jẹ gbèsè mọ́. Gbogbo ogun gbèsè lórí iṣẹ́ yín yẹn ní orúkọ Jésù mo ní kò ní wáyé mọ́. Ọmọ kékeré lọ́lọ́run lò ó wọ inú ẹ̀, òun náà sì gbọ́rọ̀ sí lẹ́nu. Abájọ àṣẹ ọ̀run sì tẹ̀lé àtẹnu ọmọ kékeré àtẹnu wòlíì, wọ́n sì lọ sínú odò, wọ́n lọ tẹ́lẹ̀ débẹ̀. Ó bọ́ sínú omi ní ìgbà kínní, nígbà tí yóò dé lẹ́ẹ̀keje tí ó padà jáde báyìí, á rẹ̀ dàbí ọmọ tuntun. Lórúkọ Jésù gbogbo ogun àìsàn nínú ayé yín ẹ̀ ní gbúrò rẹ̀ mọ́. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run, Olúwa lo ènìyàn kan fún mi èyí tí ó ràn mí lọ́wọ́. Ẹ mọ̀ pé Ọlọ́run lo ọmọ kékeré láti ran Námánì lọ́wọ́ ni. Àdúrà kejì ni ẹ jẹ́ porúkọ Jésù nígbà mẹ́ta, ẹ jẹ́ pẹ̀ mímọ́ nígbà kan tó. Ọlọ́run lo ènìyàn kan fún mi tó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ. Ẹ rí pé ó ju ẹgbẹgbẹ̀rún. Àìmọye owó náà ti ná fún gbogbo àwọn oníṣègùn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò tán. Ọlọ́run wá lo ọmọ kékeré yẹn. Olúwa ta ló fẹ́ lò fún mi láti jẹ́ kí ògo mi kó tàn, láti jẹ́ kí ìṣẹ̀dá mi kó ní ìtúnṣe. Ìṣẹ̀dá Námánì gba ìtúnṣe ní kánmọ́nkíá látẹnu ọmọ kékeré. Olúwa jẹ́ kí ìṣẹ̀dá mi kó gbà túnṣe. Ọlọ́run jẹ́ kí ìṣẹ̀dá mi kó gbà túnṣe. Olúwa lo èèyàn fún mi láti jẹ́ pé kíni, láti fà mí kúrò nínú adágún wàhálà tí mo wà yìí. Ó yá lo èèyàn fún mi láti mú mi já bi tó dáa, láti mú mi já gbangba, láti mú mi kúrò ní adágún odò yìí. Ẹ yẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára gíga Jésù, ẹ̀mí mímọ́ o, ta ló fẹ́ lò fún mi? Ọlọ́run kó lò fún yín. Ẹni tó Ọlọ́run fẹ́ lò fún yín ní orúkọ Jésù, ó yá kó lò fún yín. Èyí tó fẹ́ lò fún mi